bàbá Halima bàbá Bíọ́lá o àdúrọ̀ Oríyọmí ogún ọdún o Ọládàpọ̀ Abdulkabir ẹni ní sàjọ́bí rẹ̀ àdúrọ̀ orí ọjọ́ ọpẹ́ láyé ògo gbogbo kírun ẹ jẹ́ kí n pè é kórí rẹ̀ kó wò àdúrọ̀ 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 ogún ọdún o bàbá Bíọ́lá o happy birthday to you o Ọládàpọ̀ Abdulkabir ògo gbogbo kírun ọmọ ọlọ́jọ́ bí o Oríyọmí Abíọ́lá ló sọ pé kí n bò kí apọ̀ ọkú ọdún o ọlọ́ọ̀kú àṣeyọkú ayẹyẹ oríkà ọdún philanthropist kan ṣoṣo tí mo mọ̀ olówó tí fowó tẹ àánú o olówó tí ṣàánú mẹ̀kúnnù lọ Ládàpọ̀ kórí ọjọ́ ọpẹ́ láyọ̀ nírin ní bèbí ẹ̀wọ̀n Olódùmarè ò ní jẹ́ ọ̀ṣọ́kú o mọ́júmọ́jú ò ní mọ́ ọ lójú pa Olódùmarè ò ní jẹ́ òfẹsẹ̀ ara rẹ̀ rìn lọ síbi tí ó ti máa pa ọ́ tọ̀tún tòsì ilẹ̀ yẹlẹ́ fi kórè bọ̀ wálé àdúrà dandan ní kọ́ọ̀rí lè gbà tọmọtọmọ Abdulkabir Ọládàpọ̀ ògo ìkírun àgùnbẹ́ onílẹ̀ omi o àdúrà ọmọ ọlọ́jọ́ bí o àdúrà wọn máa pè ọ́ ọ̀rọ̀ kókó sí ọ̀rọ̀ abáṣọ màlàmàlà ọ̀rọ̀ abáṣọ kìkì ọ̀rọ̀ abáṣọ kìkì ewé Olódùmarè ò ní jẹ́ owówé Ọládàpọ̀ ayé ń gbádùn rẹ̀ kọ́ gbádùn ayé o Kàbírù o Oríyọmí mi àdúrà ọ̀gá kan ọmọọṣẹ́ 1 billion alágbádá láti gbéra kì í ránṣẹ́ ọkùnrin tó sùn sínú ilé tí ń dẹrù bara rẹ̀ jìmìjìmì tí ó kọ́ mínú alámàrá o ará ilé tí ó kọ́ mínú ará oko ni wọ́n po Oríkì àdúrà Ìkírun àgùnbẹ́ níṣẹ́lẹ̀ bàbá rẹ̀ o àgùnbẹ́ o ọmọ onílẹ̀ ẹ̀kọ́ ọ̀la ọmọ onígbó àtàrẹ ibi akírun sí ni wọ́n pè lákìrun àdúrà Ìkírun àgùnbẹ́ o ọmọ onílẹ̀ wo bí ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ wọn mọ̀ kì í yọ o ọmọ ẹrú kò gbọ́dọ̀ dèrè o ìwọ̀fà wọn ò gbọ́dọ̀ tòtò pòrò ni wọ́n porí kì í bàbá tóbi ọlọ́mọ ilé ọmọ bíṣu bá ti ná márò òmùbọ̀pọ̀ òmùbọ̀nu owó ṣẹ́rẹ̀ rẹ̀ gbínlẹ̀ nísàlẹ̀ ọ̀fà ìrẹ̀lẹ̀ ti mú kí irun rẹ̀ okun o ìrẹ̀lẹ̀ ni mo kò ní sá nílé bàbá rẹ̀ ìrẹ̀lẹ̀ ti mú kí irun rẹ̀ okun ìrẹ̀lẹ̀ ti mú kí irun rẹ̀ sá ìrẹ̀lẹ̀ ti mú kí irun dùn gbọ́gbọ́ àdúrà ni wọ́n porí kì í bàbá tóbi ọlọ́mọ jẹ́ ìran létí ọyá ṣe tó wọlé sílé ra o ọba lùfọ́ ṣe tó wọlé lẹ́rìn ìgbà ìrọ̀lẹ́ ṣe tó ló wọlé sí kírun lé bàbá tóbi ọlọ́mọ àdúrà pàǹkẹ́rẹ́ dàmúdùbọ̀ sùn nílé yín o ọmọ ọlọ́jọ́ bí o èèyàn ti ìkírun àgùnbẹ́ o nílẹ̀ wọ́pì èèyàn tí má rẹ̀ kírun kó má wulẹ̀ mọ́kọ́ dání tọ́ra pátá ńlá láti ìgbàlẹ̀ dèrò àwọn bàbá tóbi ọlọ́mọ tó ń torí oníkálukú ló lọ sùn lẹ̀ lọ́jọ́ sí ìkírun àgùnbẹ́ ẹ̀yin lọ́ máa sọ̀rọ̀ ànádìí bá mi ràn kójúmọ́ tó mọ́ ọmọ alẹ́kùn kọ́ gàgàrà tí kan tàn sán tó òru ọmọ mo jẹ bẹ́ẹ̀ mo mu bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ ni wọ́n fi rúrun mi wá àdúrà Olódùmarè ò ní jẹ́ ọ̀tẹ̀ ní tìka àfàìlà ọjọ́ bọ́jọ́ bàlà dandan ní kọlà wọn Ọládàpọ̀ Abdulkabir Oríyọmí àdúrà ọmọ ọlọ́jọ́ bí ń jẹ́ mọ́sẹ̀ gbàgbé o Abíọ́lá lónìí kí n bóun porí kì í bàbá tóbi ọlọ́mọ ó níwọ̀lẹ̀ jí ká òun tí ó jẹ́ ká sọ́bọ̀ o olóòkú ọdún o òkú àṣeyẹ òkú ayẹyẹ oríkà ọdún